The children, please. Move. Please give them space there. Ní báyìí gbogbo wa wá bá àwọn ọmọ ṣe ìdúpẹ́. Wọ́n ti gbé trolley tá lè fi ọrẹ sí láti bá wọn ṣe ìdúpẹ́. The media, you have to give space around that place. Here and there. Torí bí tó máa gbà nìyẹn. A máa gba ẹgbẹ́ ọ̀tún wa àti ẹgbẹ́ òsì wa wá látẹ̀yìn wá. A máa jó ẹ má tí kí àwọn ọmọ báyìí tá bá dé reception a lè máa kí wọn a lè máa kí wọn. I want somebody to please clear that place for us here and here. The left aisle and the right aisle must be cleared, and the central aisle ẹ fi àyè sílẹ̀ kí àwọn èèyàn lè kọjá. Bí àwọn choir ṣe ń fún wa ní orin, trolley ti wà ní iwájú látẹ̀yìn, àwa láti ọ̀tún, àwa láti òsì. Bó ṣe máa rí lélẹ́yìí torí àkókò wa, èyí tẹ́ wà lẹ́yìn a ti gbé trolley sí àárín bẹ̀ yẹn so that ẹ̀ ní wulẹ̀ ìdààmú wá síwájú, ẹ fi síbẹ̀ ẹ padà lọ sí ààyè yín. Àwọn tó wà ní first half of the church àwọn náà máa wá síwájú ń bì. Àwa tá a wà ní ẹ̀yìn ní second half of the church tá a bá ti wá, ọrẹ ti wà ní igba ọrẹ ti wà láàrin bẹ̀ yẹn, ṣe máa fi ọrẹ yín sí láti padà sí ààyè yín torí àkókò wa á dára fún gbogbo wa o. Choir, ushers, please be in charge. Gbọ́ mi dúró lórí. Ẹ̀jẹ̀ àtòrò Jésù kò jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan. Lẹ́yìn olùkọ́lá Jésù mo dúró lé bí sábà bí ẹ̀mí rẹ̀ ní orí.
Màmí lẹ́rìn ayọ̀. Aládé ewúrẹ́ ni àbúgbàlẹ̀ ẹ̀rùn, àsọ̀rọ̀ bàtà ṣe. Òrìrí a ò kọ́ rí irú yóò sí o àkàwé yìí sọ̀rọ̀ ẹ̀ka ẹ̀ka ẹ̀ka. Ẹ̀ka fíò 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 fíò. Gíga yìí o. Gíga yìí o. Kò lákàwé. Báyìí ókè 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 ókè. Òkè ńláńlá. Òkè wẹ́wẹ́. Ilé. Kò lè dúró níwájú rẹ̀. Ọlọ́run o. Ọlọ́run o. Ẹ̀sìn tóbi tó. Tóbi tó bàbá o. Tóbi. Òkè ńláńlá. Òkè wẹ́wẹ́wẹ́. Òkè wẹ́wẹ́. Nílé. Kò lè dúró níwájú rẹ̀. Ọlọ́run o. Ọlọ́run. Tóbi tó. Ẹ̀sìn tóbi tó. Ẹ tóbi. Olúwa. Ẹ̀ka ẹ̀ka dádì mi bàbá ọlọ́run dáadáa. Ẹ̀ka bàbá o, ẹ̀ka. Ẹ̀ka ẹ̀ka bàbá o aládé ewúrà. Ẹ̀ka bàbá o, ẹ̀ka. Sọ pé mo ti wá mi ò rí mo ti wá mi ò rí This time God another way lóde. This can go another one, no. This kind God, another one, Another one, tó ń ṣe ọ̀pá tó ń ṣe ọ̀dọ́ ní tí yóò mọ yìí mo wá yìnyín o alágbàmọ̀ ìwọ ló ń ṣọlẹ̀ lẹ́yìn tí ò dá fún mi ṣe ló fi gbà fún ọ bàbá ọba. ṣọlẹ̀ fún mi. Sọ pé káfíìnù àtòríkì kádẹ́jú mọ́tòrá káfíìnù àtòríkì lóṣù káfíìnù àtòríkì lóṣù torí tó dára káfíìnù àtòríkì.
jayé ẹlẹ́dà ohun gbogbo gbogbo àgbáyé nígbà móríkì rẹ o báwo ni ìbá ṣe dùn tó. Yìgì olúọ̀run olúọ̀run o ẹlẹ́dà ohun gbogbo gbogbo àgbáyé ìbá móríkì rẹ báwo ni ìbá ṣe dùn tó. Oyigi yigi yigi olúọ̀run o àtúmọ̀ jayéjayé ẹlẹ́dà ohun gbogbo gbogbo àgbáyé níbà móríkì rẹ Jésù báwo ni ìbá ṣe dùn tó. Yìgì olúọ̀run afẹ́fẹ́ jayé ẹlẹ́dà ohun gbogbo gbogbo àgbáyé níbà móríkì rẹ báwo ni ìbá ṣe dùn tó. ẹ jọ̀ọ́ bí àwọn ọmọ ṣe ń gbowó bọ̀ níwájú Olúbàdàn in council kọ́ máa tẹ̀lé wọn bọ̀ kọ́ máa tẹ̀lé wọn bọ̀. Choir. Gbogbo ibi tí mo ti bẹ̀rẹ̀, gbogbo ibi tí mo ti bẹ̀rẹ̀, gbogbo ibi tí mo dé, gbogbo ibi tí mo ti bẹ̀rẹ̀, gbogbo ibi tí mo dé, mo rí pé gbogbo ògo, gbogbo ògo, gbogbo ògo, gbogbo ògo, gbogbo ògo, gbogbo ògo, gbogbo ògo ló yẹ ọ́ o. bàbá bàbá Gbogbo ògo ló yẹ adániwáyé. bàbá Gbogbo ògo ló yẹ aláàánú. Ló yẹ ọ́ o. bàbá Gbogbo ògo ló yẹ ọ́ o. bàbá Ló yẹ ọ́ o. bàbá. ẹ jẹ́ kí a gbàdúrà. Adúpẹ́ lọ́wọ́ yín o bàbá wa àtọlọ́run wa fún ìgbésí ayé rere ti kábíyèsí wa Olúbàdàn kábíyèsí Dr. Akínlóye Ìyàndá Owólabí Ọlákùlẹ́yìn. Adúpẹ́ pé wọ́n rúre wọ́n sọ́ọ́re. Adúpẹ́ pé wọ́n ṣiṣẹ́ kárakára fún ìlú fún Nàìjíríà pàápàá ńgbà tí wọ́n wà níṣẹ́ sọ́jà. Adúpẹ́ pé wọ́n dé ipò méjọ̀ nínú iṣẹ́ náà. Adúpẹ́ nítorí wípé ẹ tún ń gbé wọn ga títí tí wọ́n fi dé ipò Olúbàdàn. Lónìí à ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Ọlọ́run fún àwọn ọmọ fún ẹbí fún Olúbàdàn in council tí wọ́n wà ń bí fún ẹ̀yẹ yìí fún gbogbo ìjọ àti gbogbo ìlú Ìbàdàn lápapọ̀. Olúwa má ṣàìgbọ́pẹ́kẹ́ gbà yín wá o. A gbàdúrà fún ọkàn kábíyèsí ẹ bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Àwọn ọmọ wọn ẹ bá wa dá wọn sí. Ìlú Ìbàdàn má jẹ́ kó bàjẹ́. Ìlú Ìbàdàn má jẹ́ kó dàrú. A gbàdúrà fún gómìnà wa Gọ́vnà Makinde ẹ bá wa súre fún un. Bó ti ń ṣe ẹjọ́ máa tẹ̀síwájú kó máa mọ̀ ọ́n ṣe. A gbàdúrà fún gbogbo àwọn àgbààgbà Ìbàdàn gbogbo ikú yìí má ṣe ní tẹ̀lé o jẹ́ kí ọjọ́ ó jìnnà síra. Gbogbo àwọn ọ̀dọ́ wa ẹ bá wa gbàdúrà fún wọn ọjọ́ iwájú wọn jẹ́ kó dára. Àwọn tó ń bọ̀ lẹ́yìn gbogbo nínú ìdílé tí àwọn náà ń ronú láti dépò Olúbàdàn jẹ́ kó ṣeé ṣe fún wọn. A gbàdúrà fún ìjọ wa ìjọ St. Peter's Cathedral Arémọ ẹ bá wa súre fún ìjọ náà. A gbàdúrà fún Archbishop wa tí wọ́n jẹ́ aṣáájú tí wọ́n wàásù fún wa lónìí má jẹ́ kó rẹ̀ wọ́n máa ṣagbára wọn di ọ̀tun. A gbàdúrà fún gbogbo wa pátápátá jẹ́ kọjọ́ ó jìnnà síra má jà bọ́jọ́ ọlọ́jọ́ lọ má jà yóò bà wá jẹ́ má jà bayé jẹ́. Súre fún wa Olúwa àti ní ìkẹyìn
ká lè jọba lọ́dọ̀ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Never see this kind God before. Wonder, 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 wonder. I've never see, oh. Wonder, 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 wonder. Èmi kò màmá rí irú Jésù yìí rí o. Wonder, 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 wonder. Èmi kò rí o. Wonder, 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 wonder. I've never see this kind God before, oh. Wonder, 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 wonder. Bàbá tó ṣoore fún wa lójoojúmọ́. Wonder, 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 wonder. Aláàánú olùtọ́jú wa o. Wonder, 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 wonder. I've never seen this kind God before. Wonder, 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 wonder. Jesus. 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 I've never seen, yeah. Wonder, 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 wonder. I've never seen you. Wonder, 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 wonder. Olùtùnú mi ló jẹ́ ní gbogbo wàhálà, ó ní kí n kànìyàn mi lóhùn lórí. Òun ní tọ́nà ìpàdó ìràwọ̀ òwúrọ̀, oníkan lárẹwà tí ọkàn mi fẹ́. Olùtùnú mi ló jẹ́ ní gbogbo wàhálà, ó ní kí n kànìyàn mi lóhùn lórí. Oníkanná ìpàdé ìràwọ̀ òwúrọ̀, oníkan lárẹwà tí ọkàn mi fẹ́. olùtù. Hallelujah, sọ̀sọ̀látọ̀. Hallelujah, hallelujah. Jésù fẹ́ràn mi. Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. Ṣe la dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run olóore, ẹni tó fún wa láǹfààní àti oore ọ̀fẹ́, tán sì gbà wá láyè láti ṣe ẹ̀yẹ ìkẹyìn tó dára yìí fún bàbá wa Olubadan ti Ibadan, His Imperial Majesty Ọba Dr. Akinloye Ìyàndá Owólabí Ọlákùlẹ́yìn. Kọ́lọ́run ó gba gbogbo ògo, kó gba gbogbo ọpẹ́, kó sì gba gbogbo ọlá lórúkọ Kristi Olúwa wa. A fẹ́ kí His Excellency the Jagumolu of Ondo Kingdom, the Ààrẹ Ọmọlúwàbí of Akure Kingdom, the Executive Governor of Oyo State, His Excellency Engineer Dr. Oluseyi Abiodun Makinde. Thank you so very much, Your Excellency, for coming and for being part of this service. Lórúkọ Jésù, ẹrù rẹ̀ ẹ sọ rẹ̀ ọ. Ipò tó tún ju eléyìí lọ, Ọlọ́run á mú yín débẹ̀ ọ. Á dẹ̀ ṣe gbogbo ní ìrọ̀rùn fún yín lórúkọ Kristi. We are happy and we want to profusely and warmly welcome His Excellency, the Deputy Governor of Oyo State, His Excellency Barrister Bayo Lawal. Your Excellency, thank you so very much for coming. And we use the Balogun of Ibadan land, Obatajudeen Ajibola, to bid warm welcome gbogbo àwọn lọ́balọ́ba wa, agbàdúrà adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, ìtẹ́ òní gbóná mọ́ yín ọ, kò ní níyín lára ọ, ìlú òní kọ̀hún yín, ẹ̀ sì ní kọ̀hún ìlú. Ọlọ́run á fi yín síbẹ̀ pẹ́ fún wa lórúkọ Jésù. And we bid warm welcome Major General Obinna, General Officer Commanding 2nd Division. Thank you so very much, brother. We are happy to have you in our midst.
all past deputy governors or governors that may be in this service, we bid all of you warm welcome and we are grateful to all of you. All government functionaries, thank you so very much for coming. Adúpẹ́ púpọ̀ pọ̀ lọ́wọ́ yín. And all our fathers in God, I already mentioned our names. Thank you so very much for coming. And I use the provost of our cathedral to appreciate all other clergy from Methodist, from African Church, from Anglican, from all Christian denominations. Thank you so very much for coming. Adúpẹ́ lọ́wọ́ yín, ọjọ́ gbogbo wa dalẹ́ fún wa. We bid warm welcome Chief Dr. Olajide Babatunde. Thank you so much. And we bid warm welcome as well Asiwaju Akindele Fajemiyo and all dignitaries here present, all notable sons and daughters of Ibadan land, all friends, all family members, all associates. Thank you so very much for being part of the service. Gbogbo ẹ̀yin ọmọ bàbá àti ọmọ ọmọ àti ìdílé wọn, a kí yín, a kú ara fẹ́ra kò, a kú àṣẹ̀yìndé ẹni rere. Mo gbàdúrà lórúkọ Jésù olùgbàlà ọjọ́ gbogbo wa dalẹ́ ọ. Níbi tí bàbá yín ò lè jayé dé, ẹ ó jayé kọjá abẹ́ ọ. Aṣẹ́ni lórí kò ní ṣe ẹyin lórí ọ. Ìyá ẹ̀ ní bàbá lórúkọ Jésù kò ní jẹ yín ọ. Gbogbo wa pátápátá láti gbogbo tá a ti wá nítòsí lọ́nà tó jìnnà. Adúpẹ́ lọ́wọ́ yín àdélébáre, àrìnàkóre, àkòyà ibe. Gbogbo ẹ̀yin akọrin alúdùrù, ọ̀gá akọrin adúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Gbogbo instrumentalist adúpẹ́ púpọ̀pọ̀ lọ́wọ́ yín, ẹ ṣé púpọ̀. Gbogbo àwọn agbófinró adúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ayọ̀ Kristi amakúnnu ẹnìkọ̀ọ̀kan wa ọ. Ẹ jọ̀ọ́ nígbà tí a bá ṣe tán tá a kọ hallelujah chorus tá a ń tò jáde lọ abẹ̀wá àwọn akọrin aṣáájú, àwọn àlùfáà tẹ̀lé wọn, àwọn ọmọ bàbá wọn á tẹ̀lé ara bàbá. Gbogbo àwa tó kù ọ̀wọ̀ ìkẹyìn, ẹ̀yẹ ìkẹyìn tá a lè fún wọn nìyí. Ká dúró sí àyè wa títí ara bàbá kábíyèsí tí a fi jáde. Lẹ́yìn ìyẹn ló tó máa kan àwa tó kù láti máa jáde. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká fún wọn ní ọ̀wọ̀ yìí. Ìtẹ́ níbí la dẹ̀ ń gbé wọn lọ, and I am told it is restricted. I'm told it is restricted because the space there may not be able to take very many of us, and it won't be proper. We start pushing ourselves here and there. Find a comfortable place to stay until we are done with the interment. Then you see the children and every other person you may want to see. Lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ gbogbo yín o, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Please let us rise. Oh,
Okay, sir.